ìwádìí ráńpẹ́ kan ni mo ṣe wípé gbajúmọ̀ èèyàn wo, alágbára èèyàn wo, olókìkí èèyàn wo ní Nàìjíríà wa ni ó like orin Ayinla Omowura tó jẹ́ pé ojúmọ́ kan ò lè mọ̀ kí wọ́n má gbọ́ orin Ayinla Omowura, ojúmọ́ kan ò lè mọ̀ kí wọ́n má play orin Ayinla Omowura. Ibi tí mo ti ń ṣe ìwádìí mi lọ, òun ni mo ti rí wípé ọ̀kan lára àwọn former Nigerian senator ní Oyo State, ọmọ Ògbómọ̀ṣọ́ ni wọ́n. Bàbá mi Ayọade Adeseun, diehard fans Ayinla Omowura ni wọ́n jẹ́, tó jẹ́ pé wọ́n lè ṣe kí wọ́n má gbọ́ orin Ayinla Omowura. Gẹ́gẹ́ bí a ṣe mọ̀ wípé àwọn alágbára pọ̀, àwọn gbajúmọ̀ èèyàn pọ̀, àwọn olókìkí èèyàn pọ̀ ní Nàìjíríà wa yìí tó jẹ́ pé wọ́n lè ṣe kí wọ́n má gbọ́ orin Ayinla Omowura. Lára wọn ni bàbá mi Ayọade Adeseun tí wọ́n jẹ́ Nigerian former senator ní Oyo State nígbà náà lọ, gẹ́gẹ́ bí mo ṣe sọ síwájú. Lára wọn náà tún ni bàbá mi former governor ní Ogun State, senator Ìbíkúnlé Amosun, kọ́lọ́n jẹ́ kí ẹ̀mí wọn kó túbọ̀ gùn jù báyìí lọ fún wa, àti bàbá mi Ayọade Adeseun, kọ́lọ́n jẹ́ kí ẹ̀mí wọn kó túbọ̀ gùn jù báyìí lọ fún wa. Alágbára èèyàn wo, gbajúmọ̀ èèyàn wo, lókìkí èèyàn wo lẹ́yìn tún mọ̀ tó jẹ́ pé wọ́n lè ṣe kí wọ́n má gbọ́ orin Ayinla Omowura ní ojúmọ́ kan? Ẹ bá mi comment ẹ̀ sí abẹ́ comment section, kẹ́ bá mi like, kẹ́ bá mi comment, kẹ́ bá mi share. Fẹ́mi ọmọ Ògúndé tí gbogbo yín mọ̀ sí fẹsẹ̀ múlẹ̀ náà ni òun lórúkọ tèmi. Ẹ ṣeun, I love you all.